Kí ló ń dùn ẹnu gangan? Kí ló sọ? Kí ni nǹkan tó ń dùn ẹnu gangan? Bí ti báwo? Mi ò understand. Kẹ́mi, ṣé ìwọ nìkan ni? Bọ̀dá mi ẹ tún ti bẹ̀rẹ̀ o. Bọ̀dá mi ẹ tún ti bẹ̀rẹ̀ o. Ṣé ẹ̀yin lánàá ẹ̀yin ni lénìí? Ẹ tún ti bẹ̀rẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ báyìí sìn? Kí ló ṣẹlẹ̀ gangan? No, wait. Tell me. Ṣé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ láyé ẹ̀ àti family issue o àti gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ personal issue o tara ẹ o àti career o gbogbo nǹkan láyé ẹ lórí social media? Bọ̀ kí ló bá àdínú pé mo gbé nǹkan lọ sórí social media? Kí ló bá àdín bẹ́ẹ̀? Kí lẹ tún rí o? Kí lẹ rí? Kí ni mo ṣe? Ẹ jẹ́ ká tiẹ̀ wà happy for the first time. Kí ni mo ṣe? Kí lẹ tún rí? Ẹni tó dá kinní ìsílẹ̀ gan-an mo make sure pé ó dá mi lójú pé inú ẹ̀ ò lè dùn pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe make use of this thing. I'm telling you. Bọ̀dá mi ẹjọ́ ẹ má bínú. Mo fi wá àtọmọdé lẹ́nu. Kí nìkan tẹ rí lórí post gangan tó tún fa gbogbo kájí láàárọ̀ kùtùkùtù tí ẹ yọ good morning kò yọ ọkọ. Ọkàn kan ra mọ́ mi. Wait. Délé ọ̀rẹ́ mi lọ́kọ́ pè mí. Ó ní ṣe mo rà àbúrò mi. Mo tẹ̀ ní kí ni ẹ̀. Àwọn àbúrò ẹ̀ ló ń trend ń sìn ní. Ẹ ló sọ fún pé bọ̀dá Délé rí o. Wọ́n ti rí post mi. Ṣé wọ́n like ẹ̀? Torí mi ò tí ì tán dátà mi lára ẹ̀. Ṣé wọ́n like post mi? Ṣé ẹ̀yin náà ti rí ni? Kẹ́mi, ọ̀tá yẹn ní problem. Wo tó bá ń ba lọ báyìí, tó bá ba lọ báyìí. Tẹ́lẹ̀ bá tiẹ̀ wọlé ọkọ, ìdí nìyẹn tí púpọ̀ nú àwọn tó jẹ́ bí actors gbogbo wọn tí lé wọn ò kí fi ń tó gbogbo tó máa ń ṣẹlẹ̀ láyé wọn ṣá gbogbo ẹ̀ lórí social media. Social media ìṣá bẹ́ẹ̀ fẹ́ wẹ̀ social media everything láyé yìí. Ẹ dúró bọ̀dá mi. Ṣé àwọn nígbà tẹ̀yìn tẹ́ ṣe boys mi ò mọ nǹkan tó ń trend nígbà yìí títí yìí mi ò tiẹ̀ mọ̀ rárá but ṣe rí time táwa wà ẹ̀ ifo days títí wa báyìí àwa là ń trend. Ṣé rí sáà tí mo wọ̀ yín sìn tí n bá máa fi ṣe tán sí ọmọ lọ social media tí n bá wẹ̀ tí n bá ṣọ́ra towel tuntun àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ dá mi wọ̀n pé ní olórí is on point get ẹ̀ èèyàn tẹ̀ mọ́ bó ṣe ń lọ ṣé mo kọ́ tó ń jẹ́ trend ṣá bóyá kẹwo dictionary kẹwo bó ṣe kẹwo bó ṣe gbé fún nǹkan tó bá ń trend àwọn nǹkan tó as e dey go as e dey hot káwọn èèyàn máa rí pé no olórí is on point. Ẹ rí post mi láàárọ̀ yìí ẹ̀yin gan fọ́ sára ẹ má sọ fún mi pé ẹ like ẹ ṣé tí n bá máa travel ní weekend nsìn tí n bá ṣe ń lọ pé mo ti ọkọ dé entry airport lásán mo gbọ́dọ̀ ṣe báyìí Snapchat ló ń pè tí n bá tún wọlé pé mo ṣe àwọn document mi kí n wọ departure màá tún yà pé ẹ̀yin ara lé mo ti ń lọ gbéra ẹ get tí n bá tún wá wọ entrance pé mo fẹ́ wọnú plane ẹ̀yin ara lé màá tún sáṣẹ́ yẹn wò pé ó yẹ ìgbà kẹtọ wò ẹ̀yàn mi lè dání tí n bá máa fi wá ṣe landing arrival síbi tí mo lọ ẹ̀gbọ́n mi àmọ́ pé tí n bá fún yín ní info bẹ́ẹ̀ yẹn kí ṣe gbogbo nǹkan náà ni mo máa pè àwọn kan kí ṣe gbogbo yẹn ni mo máa pè tí wọ́n sọ fún pé ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ chicken la jẹ burger la jẹ ẹ̀bà ni mo jẹ but on social media ó ti help mi láti cut àwọn stress yẹn off láti mọ gbogbo bó ṣe ń lọ èyí ọmọ tí mo ti bí àwọn èèyàn and aside that bọ̀dá mi ṣe hàn pé tí wọ́n bá tún ti bímọ. wọ́n mi wá wà ní village báyìí wọ́n bìlẹ̀ pé àwọn bí ọmọ obìnrin ó mọ̀ kan tó ń dùn mí pé tíyà ẹ̀ bá yẹjú lé mi ìwọ náà ló kù fún mi níyà ìwọ nìyàwó mi ìwọ ni ẹ̀gbọ́n mi ìwọ ni everything the only daughter tá a ní inú family ló ń ṣayé ara ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ò tí ì lọ́kọ nìyẹn tó bá lọ́kọ sí that is to say tí wọ́n pẹ̀lú ọkọ ẹ̀ tẹ́ bá ní small issue gbogbo ẹ̀ orí social media náà ni. because ibẹ̀ ni olórí ẹbí wa wà ibẹ̀ lolórí ẹbí wa wà lórí Instagram bẹ́ẹ̀ ṣe sọ yẹn ibẹ̀ lolórí ẹbí wa ń gbé. olórí Olúwakẹ́mi Ìyàndá. sá. àwọn tí a fẹ́ gbéyàwó lórí ètò yìí ohun tó ta kókó díẹ̀ ni wọ́n ní aṣọ bàbá ìlàdá fúngbà ayé ìsìn ń lọ à ń tọ́ àmọ́ láwọn ọgbà míì àṣìlò nǹkan ọmọ mú ìbàjẹ́ àti àbùkù bá nǹkan gẹ́gẹ́ bí olóyìnbó ṣe máa ń sọ pé too much of everything is bad òun ni tá a fẹ́ gbéyàwó lórí ètò lónìí ẹ̀rọ ayélujára lílò rẹ̀ láàrin gbogbo ènìyàn kì í ṣe àwọn òṣèré nìkan lílò ẹ̀rọ ayélujára ṣé àwọn ọmọ yóò ti fẹ́ máa ṣe kí náà ń lò báyìí Kẹ́mi wo ó mọ̀ pé ó láwọn àbúrò bẹ́ẹ̀ náà lèmi náà sì láwọn ẹ̀gbọ́n torí pé Ọlọ́run kọ èmi pẹ̀lú ẹ̀ papọ̀ yes láti school ní ọ̀rọ̀ wa ti yẹra wa torí àpọ̀tẹ̀lera wa díẹ̀díẹ̀ àbí ó ṣe nǹkan tó wú mi lórí mo win contract mo dẹ̀ wò pé òkè nígbà tó rọ̀ àjọjẹ́ ni
nígbà tó dán ní Òṣùpá lẹ́ni ìṣòro bá kọ ni mọ́ bí eré bá kọ nípa ìgbà ọ̀pọ̀jú náà mọ̀ rẹ̀ kájọ fòkèlè rúbẹ̀ kájọ fòróró jẹṣu àtijọ́ fòkèlè rúbẹ̀ ẹyẹ gẹ́gẹ́ ìgò kòróró ká fi jẹṣu mo dẹ̀ òkè kí n kàn ra one small car fún ẹ. ó mọ̀ nǹkan tó ń dùn mí pé látọ̀dọ̀ dílà mo dẹ̀ rí picture yẹn látọ̀dọ̀ dílà gbogbo bẹ́ẹ̀ ṣe ni o tún ṣe fídíò o tún ṣe live bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ pátá gbogbo ọdún tí wọ́n gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá mo gbọ́ pẹ̀lú ẹni tó wa mọ́tò ìwálẹ̀. ẹ̀gbọ́n mi ayé àtijọ́ ni wọ́n fọwọ́ bo iṣu tó bá ti jiná nísìnyí tó bá ń tu eruku àsìdè ọ̀ tí mo ṣe sọ fún yẹn ẹ máa sílẹ̀ báyìí kátẹ́gùn fẹ́ sí gbogbo ayé rẹ pé iṣu yẹn ń gbé eruku ó ti yé yín tí mi ò bá gbé sáfẹ́ àwọn tèmi àti àwọn ọ̀rẹ́ mi àwọn tèmi ní àwọn tí àwọn onímọ̀ pé mo ti arrive. mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ tó ṣe congrats o olórí ẹ ti ráyè ká comment ẹ̀yin kó ráyè o ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kọ́ jẹ́ more than 1,000 comments likes ò níye Kẹ́mi ṣé o rò pé gbogbo àwọn ẹ̀ tó ń sọ pé congrats gbogbo ẹ̀ nínú wọn dùn sí mélòó náà àwọn ọ̀rẹ́ ilẹ̀ gbọ́n ẹ̀ ra mọ́tò fún sórí ara ẹ̀ Kẹ́mi sórí ara ẹ̀. ẹ̀gbọ́n mi ẹni sùúrù nǹkan tó bá àwọn oníkálukú ló ń gbé lọ sí social media ẹ ti understand ṣe rí láyé tí mo wà bí mo ṣe wà báyìí ẹ̀gbọ́n mi tẹ bá tún sọ̀rọ̀ jùlọ mo lè screen grab ẹ̀ kí n gbé lọ sórí social media because àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ sí mi nísìn mo ní láti tún lọ bèrè lọ́wọ́ àwọn goons mi àwọn tèmi pé ẹgbọ́n kan tẹ́gbọ́n mi sọ ẹ tún bá mi yìnbọn ẹ bá mi check ẹ wọ́n tún wá da comment pé wáyọ̀ kí ló tẹ́gbọ́n ṣe bẹ́ẹ̀ àṣẹ́gbọ́n ò trend wẹ́ ṣá ẹgbọ́n ẹ̀ ọmọ 1970 ni ẹ mọ orúkọ bẹ́ẹ̀ ó máa ti yé wọn pé time you know sí ní century tower. olórí Olúwakẹ́mi Ìyàndá. sá. nǹkan tó ń sọ fún mi báyìí ni pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí ẹ ló gbọ́dọ̀ lọ sórí social media. ẹ̀yin lè rò pé nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi. kí ni ìdí tí wọ́n fi gbé social media lẹ̀. thank you. ìyẹn lè bá ti kọ́kọ́ bí mi tẹ́wọ́ lọ fi ṣe last question ẹgbọ́n mi gan fọ́ni ṣe rí social media ẹ̀gbọ́n mi nǹkan tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ ni wípé kí àwa àti àwọn ọ̀rẹ́ wa tí distance ti wá sáàrin wa ẹ̀gẹ́ tó ti fi gap sí ó ti yẹ bíbí 90 degrees ti wọ̀ bí 120 bí àwọn miles yẹn ti wọ àárín ẹ̀ so ká lè come together then gbogbo paparazzi tá a máa ń ṣe bóyá lọ agúṣe ọ bóyá àti lára àwọn designers kan ká máa gbọ́ṣẹ́ yẹn wò pé ó hot lọ́dọ̀ mi ní trend o báwo lọ́dọ̀ tiẹ̀ náà tó ń trend ṣé ọ̀nà lu àwọn kan gbàlódé ẹ ṣàmọ̀ ẹ̀gbọ́n mi ẹ ti understand ìdí tí wọ́n ṣe dá social media nìyẹn pé ká lè connect ká bá tún wá connect ká tún máa ṣe kí ni ká máa top chart yẹn reason tí social media ṣe wà nìyẹn mi ò mọ nǹkan tí ẹ̀yin tó fẹ́ fi social media ṣe. so ó dẹ̀ sọ fún mi pé bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń lò náà nìyẹn. ẹ bá ṣe ń lò yẹn. tó bá jẹ́ pé láti sora yín papọ̀ yín tó pẹ́ tẹ̀ ti ríra yín gbẹ̀yìn bóyá láti jọ dèjì kọ́ primary school rí ẹjọ ṣe ẹ̀ẹ́dẹ̀ ríra yín mọ́ ok torí orúkọ lágbájá o torúkọ ilé ìbápapọ̀ nǹkan kan báyìí ní tiẹ̀ máa fi yàtọ̀ school tó lọ àti nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa fi ríra yín ó tàn. ẹ mọ̀ pé bí mo ṣe jù yẹn ìgbà táwa ok take for instance ẹ̀gbọ́n mi ìgbà tájọ wà together at school sìn ọmọ aláwọn life tájọ live pé ọ̀rẹ́ mi ìwọ náà ti ra bàtà ẹ èmi náà ti rà bọ́ tó yíká ríra all the time mọ́ ń sìn ó ti yẹ yín a máa ní láti máa fi social media yẹn máa bára wa sọ pé wo designers mi wo orúkà mi ring tí mo wọ̀ lánàá kọ́ ni mo wọ̀ ó week yìí ó ń prem ó ń plum lọ́dọ̀ tèmi o. láàárín àwọn nǹkan yẹn lóòótọ́ tó ti ṣe fídíò call yẹn ó lè bẹ́yàn 500 máa sọ̀rọ̀ àti go that is to say ìwọ pẹ̀lú ẹni yẹn nìkan ẹ lè jọ pera yín privately kẹ́ẹ̀dẹ̀ jọ sọ nǹkan tẹ́ bá fẹ́ ṣe àpapọ̀ pé nígbà tó bá gbé gbogbo nǹkan òkè gbogbo ọ̀rọ̀ ayé ẹ̀ lórí social media. bọ̀dá mi ẹ̀yin lẹ rò pé ọ̀rọ̀ ayé mi ẹ wo gbogbo nǹkan tẹ́ ṣe rí yẹn 70% ni mo ṣe ń ronú mo fẹ́ target 30 tó kù because wọn tí mo kún mo ti gba certificate nsìn then wọn tí rí mọ́tò yẹn sì mi ti gba plate tí má fi plate sí nsìn àwọn tèmi gbọ́dọ̀ mọ̀ pé plate yẹn Lagos number ni ẹ get ẹ kàn ń dọ̀ mi o honestly ẹ ń dọ̀ mi gan.